a fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ eléyìí tí a tún mú wá yìí tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà tó yẹ ká gbọ́ sí ni pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá torí pé ó ń bọ̀ Yorùbá ní àwọn ládẹ́dẹ́ igi gogoro má sì gún mi lójú ni àtòkèrè òun àti wò ó ní Yorùbá sọ kí ni ohun tá a mú wá kí ló ń tá a fẹ́ sọ kí ni bàbá Gani Adams kí ló tún sọ jáde ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa láti bẹ̀rẹ̀ fídíò yìí títí dé òpin gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé Gani Adams ìyẹn tó jẹ́ Ààrẹ Onakakanfo nílẹ̀ Yorùbá Oloye Gani Adams òun ló ti fún àwọn ikọ̀ kan àwọn ikọ̀ Ipob ìyẹn Indigenous People of Biafra ló ti fún wọn lésì ọ̀rọ̀ ó sì ti jẹ́ kó yé wọn tá a sì lè pe ọ̀rọ̀ Gani Adams yẹn ní ìkìlọ̀ kí ni Gani Adams sọ kí ló sọ fún àwọn Ipob yìí ká tó lọ síbi ọ̀rọ̀ tí bàbá Olóyè Gani Adams sọ fún àwọn Ipob ìyẹn àwọn èèyàn kàn máa bèrè pé àwọn wo ni Ipob Ipob ni ikọ̀ kan tí Nnamdi KANU tó dá sílẹ̀ tó jẹ́ adarí wọn ìyẹn tí wọ́n fi ń bèrè fún ilẹ̀ Biafra ká wá lọ síbi ọ̀rọ̀ tí bàbá Gani Adams sọ ẹni pé ṣáájú ó ní àwọn ikọ̀ Ipob yìí ó ní wọ́n ti ṣe òfin ní ilẹ̀ Ìgbò wípé ẹnìkan kan kò gbọdọ̀ jáde mọ́ lóko mọ́ lódò tí wọ́n pè ní sit at home tó sì jẹ́ pé wọ́n ti gùn lé ìgbésẹ̀ ọ̀hún láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń lọ àwọn ikọ̀ yìí àwọn náà ti kọ́kọ́ sọ ṣáájú wípé sit at home tí ó ń lọ lọ́wọ́ ní ilẹ̀ Ìgbò yìí wípé láìpẹ́ láì jìnnà pé yóò wá sí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ tí àwọn ó sì bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State ọ̀rọ̀ tí àwọn Ipob sọ yìí òní mo rò bí òní ó jẹ́ kí àwọn oníròyìn kí wọ́n lọ bẹ bàbá wò ìyẹn Olóyè Gani Adams tí wọ́n sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún bàbá Olóyè Gani Adams tó jẹ́ Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá òní wọ́n ti bẹ̀rẹ̀ wípé kí ni bàbá lè sọ lórí òfin kólé-ó-gbélé má lóko má lódò sit at home tí àwọn Ipob tí wọ́n fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá tí wọ́n sì ní ìpínlẹ̀ Èkó làwọn ó ti bẹ̀rẹ̀ rẹ̀ pé kí ni bàbá fẹ́ sọ sí i ìdáhùn bàbá ìyẹn Olóyè Gani Adams ló sọ wípé kí àwọn Ipob yìí kí wọ́n má dán irú rẹ̀ wò kí wọ́n má dán irú rẹ̀ wò rárá o kí wọ́n má kàn ti ẹ̀gbèrò irú rẹ̀ torí pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí kò sì ṣeé ṣe kí ilẹ̀ Yorùbá kó wá lọ mọ́ pàṣẹ tàbí ṣòfin kan fún ilẹ̀ Ìgbò pé bí wọ́n ti gbọ́dọ̀ ṣe rèé bó ṣe yẹ kí wọ́n ṣe rèé ní táwọn fẹ́ kí wọ́n ṣe rèé bàbá Gani Adams pé kò lè ṣe ṣe bẹ́ẹ̀ pé ìdí nìyẹn tí àwọn Ipob yìí pé wọn ò gbọ́dọ̀ dánrù rẹ̀ wò lásà nílẹ̀ Yorùbá torí pé oníkálukú lọ́mọ àlá tiẹ̀ wọ́n sì jẹ́ kó yé wa wípé òfin kólé-ó-gbélé tí wọ́n sọ yẹn ìyẹn sit at home ìyẹn àwọn Ipob ni à ń sọ o wọ́n ní òfin yẹn ni àwọn fi ń béèrè fún ìtúsílẹ̀ Nnamdi KANU tó jẹ́ olórí àwọn pé yóò dàbí ìfẹ̀hónúhàn sí ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe mú olórí àwọn ìyẹn KANU Nnamdi sí àtìmọ́lé láti bí ọlọ́dún mélòó kan sẹ́yìn